tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, àánú Ọlọ́run kò ní fi gbogbo yín lẹ̀. Àlàáfíà lẹ́wà bí? Mo mọ̀ pé àlàáfíà lẹ́wà ní o. Pírí lológo ń jí, ara yín ọmọ ilé, sówó sí àìkú, baálẹ̀ ọ̀rọ̀. Ìbànújẹ́ ó kéré ó tóbi ní ẹ̀yin ò ní bá wọn nípìn nínú ẹ̀. Mo kí gbogbo abiyamọ, ẹ ní fojú sunkún ọmọ olókùnrin lóbìnrin. Mo kí ẹ̀yin màmá wa, ẹ ní fojú sunkún ọkọ. Mo dẹ̀ kẹ́yin bàbá wa náà, ẹ mọ̀ ní fojú sunkún aya. Àti bàbá àti ìyá wọn ní wá gbòkú ọmọ ká yín mọ́lé. Ẹ ó rí àánú gbà. A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ti ń ṣe àtìlẹ́yìn tẹ́ dúró, torí pé tí ò bá sí ẹ̀yin kò sí àwa. Bẹ́ẹ̀ náà ni tí ò bá sí ẹ̀yin, n tí ọ̀tá ń fẹ́ kó ṣẹlẹ̀ nínú ìran Yorùbá ìbá ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run gbé yín kalẹ̀ gẹ́gẹ́ bí ohun èlò sí ọlá, tí mo dẹ̀ ń gbà ládùúrà lójoojúmọ́ pé ẹ ní dohun èlò sí ìdíbàjẹ́. Bàbá mi ṣàṣàdú you are welcome, ẹ kọjọ́ mẹ́ta sà. Mo ti ń rí lógo yín bẹ̀. Tẹ́ jẹ́ ohun èlò sí ọlá, ẹ ní dohun èlò sí ìdíbàjẹ́ láṣẹ Olódùmarè. Akíyín, ẹ̀yin là ń wò, ẹ̀yin là ń rí, tínú wa fi ń dùn pé lóòótọ́ lódodo ìran Yorùbá ó bọ́ kúrò lóko ẹrú tá a wà. Bó tiẹ̀ jẹ́ pé àwọn ọmọ àlè pà láàrin wa, bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà láti kígi bọ̀ létí tó ti fọ́ lójú inú. Ojú mọ́ kọlugi nìkan lọ ní, ojú mọ́ kọlugi tán ní ìyàwó sì tún kọlugi náà. Ná fi rí rọ́lẹ̀ tó fi ní pé irọ́ làwọn yàn láàyò. Mo wálé wákàtí ọ̀wọ̀ yìí, mi ní ìtẹ́sẹ̀ láti jáde, ṣùgbọ́n ẹjọ́ ẹ bá mi tẹ́tí léko nọ́mbà tí mo fẹ́ pè síta yìí. Ó ń threaten life mi again. Ṣé mọ̀ pé mo pariwo níbi ìjẹta ìjẹrin pé nọ́mbà kan threaten mi láti ṣe kàtà lẹ́ pé ilé tó threaten mi ní àìpẹ́ yìí. Lóòótọ́ èmi àti ẹjọ́ sọ̀rọ̀ lánàá tí mo ní rìkọ́dù ẹ̀ bíbá ẹ máa play ẹ máa gbọ́. Mo dẹ̀ sọ fún pé kó má pè mí mọ́. Ṣùgbọ́n nígbà tó tún di bí nǹkan bí 30 minutes ago, lánàá nígbà tó pè mí ó hide nọ́mbà ni. Bó ṣe ń bá mi sọ̀rọ̀, what is going on in Yorùbá nation now? Ṣe ló dàbí pé àwa kan, majority àwa tá wà ń lé, we want to cover the kíní kan tí bàbá Akíntóyè ṣe. Mo wá ní who are you? Are you a Yorùbá man? Ó ní yes. Já sọ èdè wa. Ó lóun ò gbọ́ Yorùbá dáadáa. Ó ní Yorùbá ò dùn mọ́ òun lẹ́nu mọ́ránmọ́. Okay. Ìbá èdè òyìnbó tèmi náà ń gbọ́ taratara, bẹ́mi náà ṣe ń mú gílẹ̀ ni mò ń fòkáàbò. Mo dẹ̀ sọ fún pé ẹ gbà mí bẹ́mi ṣe, èmi ò kèwé o, n ò káwé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ti Yorùbá yìí ni àtèdè Èkìtì wá gẹ́gẹ́ lọ́lọ́kọ̀ ní express láwà. Èmi ọmọ ju gílù yín ò nínú aṣáájọ kọ́kọ́ káwé pàwàdà bẹ́ẹ̀. Mo wá ní what do you want to know about the Yorùbá nation? Ṣebí you are saying you are a Yorùbá nation, you are a Yorùbá man. And you're supposed to know what is going on. Làbá bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ó béèrè account number, òmìnira account. Kí ló dé tí bàbá Akíntóyè council ẹ̀ ń gbà yẹn lọ́hùn-ún. Owó tó wà nínú ẹ̀ báwo ni bàbá ṣe ná. Gbogbo ẹ̀ wà lórí fóònù mi tí mo record ẹ̀. Ó wá ní òun fẹ́ kí n sọ details fún òun. Mo níwẹ̀ èmi ò lè sọ details fún ẹ. I don't know anything about the account. Ó ní ó yẹ kí n mọ̀ bó ṣe ná. Mo ní bó ṣe ná. Mo ṣe ná owó bẹ̀ mi ò lè sọ fún ẹ because èmi ò sí ní charge. Àwọn tó wà nípa account, nípa òmìnira account, the first one. Ṣùgbọ́n mo mọ̀ pé bàbá Akíntóyè àtolóyè Ìgbòho tí àwọn ènìyàn ń pariwo pé àwọn ló gbowó o, àwọn ló gba kíní kan o, àwọn ló kówó òmìnira jẹ o, owó òmìnira account 2022, pé mo mọ̀ pé àwọn bàbá yìí ò ní signature. Ṣé mo gbà signature náà lẹ máa ń pè sí àkáǹtì ẹ pé àwọn tó dẹ̀ wà ní ṣàjẹ́ nígbà tí wọ́n fún wa ní tán tú kalẹ̀ bí wọ́n ṣe ná owó náà bí owó náà ṣe wọlé, pé wọ́n jó di mímọ̀ fún wa pé bàbá gan tó dá owó ń bẹ̀
ìyàwó bàbá gan tún dá owó lẹ̀ bó ṣe gbé parí nìyẹn. No. I did not call you to defend Baba Akitoye. That man is sorry, sir. You cannot be abused Baba Akitoye in my presence. I won't take that one for you. Oja Bere, kill why? Timothy, Dupe Onitiri, Muniwe. I did not hate her, but I hate the character. Torí pé kò fún wa ní ìsinmi. Ó wá nínú ó ní èèyàn mẹ́ta ní United Nations. Ibi tí mo ti bẹ̀rẹ̀ sí fura pé àwọn ọ̀rọ̀ United Nations tí àṣírí wọn tú síta náà fi fẹ́ máa ṣòro bí agbọ́n. Bàbá mi àfà Fọlọ́runṣọ́ ìyàndá yóò dá fún imas bí mo rí ọwọ́ ẹ̀ bẹ̀. Ó ní òun ní èèyàn bí mẹ́ta ní United Nations. Tó confirm pé Dúpẹ́ Onítìrí ó ti submit Yorùbá Nation. Wọ́n dẹ̀ ti United Nations dẹ̀ ti approve Yorùbá Nation. Just to kókù kábẹ̀rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì wa ni mo wá ní sà dìwé bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yìí ẹjọ́ mọ́ ẹni tó kàwé náà nígbà tí ẹ má bínú o wọ́n ti tún dé o mo wá ní nígbà tí ìwọ kàwé nígbà tó mọ̀ pé wọ́n ti approve orílẹ̀-èdè wa láti November last year mo ní kó ka November this year Nigeria government other Nigeria government láì wà ó ní no wọn à ń ṣe bẹ́yẹ kíní kan mo níwẹ̀ẹ́ àwa náà léèyàn ní United Nations ya ènìyàn ò jẹ́ wá ò bá wà ò tiẹ̀ kọjá wọ́n dẹ̀ jẹ́ ó di mímọ̀ fún wa pé there is nothing like Yorùbá Nation and United Nations pé àná nígbà tí wọ́n ti declare Yorùbá Nation how many countries ló ti congratulate wa ló ti congratulate the Yorùbá Nation pé wọ́n ti declare Yorùbá Nation by Dúpẹ́ Onítìrí congratulations o mo ní ànègé kí ló dé tí Dúpẹ́ Onítìrí ò ṣe lọ ṣe bí òní leader nígbà tó dẹ̀ di declare Yorùbá Nation tí ò ti ṣe anything like election èèyàn kan yàgbẹ́dọ̀ dìde kà sí leader tó go there ló bá bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran ẹ̀ oróróróró gbadadadada ló bá sọ fún mi pé I have a call òun máa pín padà ẹni tó lóhun ògbó yìbò àtó lóhun ògbó Yorùbá ìgbà tó máa ẹ̀dì kọ́ yẹ ẹni tó pé mo gbọ́ tí yẹ sọ pé hallelujah o it show that is a celestial member hallelujah o hallelujah jàre so kó máa bẹ́ni yẹ sọ̀rọ̀ ló kọ́ tiẹ̀ torí ó àìdì nọ́mbà ẹ̀ lánàá tó bí mo ṣe ń wọlé ń sí again bí ó ṣe mistake láti àìdì nọ́mbà ẹ̀ again ló wá tún pè mí ẹ̀ ló ta lélẹ́yìí o ló wá lóhun ní ẹni tó ń pè mí lánàá tá à ń sọ̀rọ̀ nípa Yorùbá Nation mo wá ní what do you want again ó tún bẹ̀rẹ̀ òyìnbó ẹ̀ bí mo ṣe sọ̀rọ̀ lánàá it show that mo ti wà confused èèwọ̀n àdéhólé advice tó máa fún mi ní ìsìnkí padà sẹ́yìn Dúpẹ́ Onítìrí láì jẹ́ bẹ́ẹ̀ you are not safe you are not this you are not that mo dẹ̀ sọ wípé ohun tí ò yé ó pọ̀ ju ohun tó yé lọ pé àndẹ nígbà tí Dúpẹ́ Onítìrí ìyá wọn tó ti join Yorùbá Nation kó sọ pọ́ǹtì ẹ̀yọ kan tó lè fi mú mi confused láti sọ pé Dúpẹ́ Onítìrí ni máa tẹ̀lé the achievement of Dúpẹ́ Onítìrí ó ní kí n má wọ́rì ohun tó máa sọ fún mi láìpẹ́ ló bá bẹ̀rẹ̀ ń bá kọ́ọ̀tì nọ́mbà ẹ̀ pé please I don't have anything to do with you again ó tún pè mí padà again at least á pè mí tó mọ́ bọ̀ o á pè mí tẹ́ mẹ́fà tí bó ṣe ń pè ní mò ń kọ́ọ̀tì ẹ̀ bó ṣe ń pè mí ní mò ń kọ́ọ̀tì ẹ̀ the last one tó pè mí tí mo gbé pé mo ní please leave me alone ó wá sọ fún mi pé he want to know more about Baba Akitoye and Chief Sunday Igboho Oòṣà mo dẹ̀ ló ti fail pé ó ti fail so ó pè mí ní 3:14 lọ́dọ̀ wa mi báyìí aago mẹ́ta ó kọjá ìṣẹ́jú mẹ́rìnlá ló pè mí now we are into 4 nọ́mbà náà tó fi pè mí rèé 090 ẹjẹ́ máa bá mi kọ́lẹ̀ torí ó tẹ́tì mi pé ohun tó máa sọ fún mi pé òun ò ní bá mi take it easy pé gbogbo àwọn tí ṣèbí mo ṣe program kan níjẹta tí mo ní wọ́n tẹ́tì mi wọ́n ṣe gbá wọ́n ṣe kòkò bàbá aṣáṣùn torí pé obìnrin yẹn jẹ́ obìnrin
ní gbogbo àwa tá a wà nílé la fi go against ẹ̀. Mo ní no, ìwà ènìyàn Yorùbá máa sọ pé ìwà ènìyàn ní mú ọmọ, ìwà ọmọ ní mọ́ ọmọ jókìpẹ́. So bí ènìyàn bá ṣe rere á lérò lẹ́yìn. 09043201983 nọ́mbà tó ń tẹ́tì mi ò ní o. Ẹ gbà mí lọ́wọ́ ẹ o. Gbogbo ìgbà tí mo wà lórí prógámù tí kíní yẹn ń lọ torí orí fóònù yẹn ni dátà tí mo fi ń ṣe kíní lọ. Òun ló pè ńgbà yẹn tí mò ń kọ́ọ̀tì tí kíní yẹn fi ń kọ́ọ̀tì. Nọ́mbà tó pè mí rèé o. Tó ní tójú ẹni tó bá dúró ti òdìdó máa rí pé ojú mi máa rí. Mi ìfẹ́ sọ ìdàkejì ló ti jẹ́ kó yé yín. Because I did not follow Dúpẹ́ Onítìrí. Mi ìdẹ̀ gbowó lọ́wọ́ wọn. 09043209183. Ẹ gbà mí lọ́wọ́ ẹ o. Ó lóun ò gbọ́ Yorùbá. Mo bí léèrè mo ní ayé Yorùbá mà ó ní yes jẹ́ àjọsọ Yorùbá. Ó ní òun ò fi gbogbo ara gbọ́ Yorùbá dáadáa. Ẹ jẹ́ kí n try kí n play conversation èmi àti àná. Torí wọ́n ṣe dẹ̀yẹ̀ síta nìyẹn tán lé ara wọn kiri o. Mi ò bá wọn jẹ, mi ò bá wọn mu. Mo dẹ̀ sọ pé kó sọ dé one point ẹyọ kátà lè fi tẹ̀lé Dúpẹ́ Onítìrí. Àṣírí achievement kan. Ó wá ní kí n máa dárúkọ ti bàbá Akíntóyè. Mo ló pọ̀ dáadáa. Ó pọ̀ rẹpẹtẹ. Ó pọ̀. And bàbá have a quality. Mo ṣe sọ fún náà nìyẹn. Have a quality of leadership. Professor Banji Akíntóyè have a quality of a leadership. Dr. Shifsede Ọmọdéyẹmọ have quality of a leadership. Mo bẹ̀rẹ̀ sí ń dárúkọ àwọn tí mo mọ̀. Bó ṣe ní no. Oh, you are biased. That is why. Ìkíní kan níbì kan. Èmi kan ti wà confused. It's better that I turn my back. Kí tètè padà lọ́sọ̀dọ̀ Onítìrí. Mo sọ fún wípé Ògún ló máa pàdánù. Mo bá kọ́ tiẹ̀. Ó ń pè mí láti gbà yẹn mi ò gbé. Ṣùgbọ́n the last one tí mo gbé láti ń pé please. Ó wá ní I want to know more about Professor Banji Akíntóyè, Shifsede Igboho Òòṣà, the Yorùbá nation struggle. Ibi tá a bá ṣe dé mo ní ìsókè. Wọ́n rán ẹ wá kẹ́ wá gba information. You are wrong. No, it's 09043201983. 19. Nọ́mbà tó ń pè mí rè o. Ànọ́mbà tó ń pè mí ó pa nọ́mbà yẹn ó hide. But Ọlọ́run tó máa expose ẹ̀ lénìí. Ó fi nọ́mbà yẹn pè mí kò mọ̀ pé òun ò pa. 09043201983 lẹ́ẹ̀kan sí 09043201983. Èmi ò mọ̀ rí o. Mi ò mọ̀ tí mo rà nígbà ẹ o. Yes, ẹ ṣe àfà yóò dáa fún yín tí ó pa àfà mi Fọlọ́runṣọ́. Ìyá Igwe ló gbé síta ní nọ́mbà yẹn gbé síta. Ẹjẹ́ ń ṣó ẹ̀ ń bí báyìí. Nígbà tí mo gbé kọ́ ẹ̀. Ìyá Igwe mi mọ̀ pé ọmọ Yorùbá máa jẹ́ Igwe o. Truecaller gbé jáde lọ́dọ̀ mi bíbẹ̀ ní pé ìyá Igwe òun lẹ́ ń wò sà òun lẹ́ ń wò kí ni òye ṣe rí ẹ ìyá Igwe òun lẹ́ ń wò yìí nígbà tí mi àti ẹjọ́ ń sọ̀rọ̀ nìyẹn 14 ìyá Igwe náà orúkọ tó wà lórí fóònù yẹn nìyẹn. Ó ń tẹ́tì mi pé kí n má wọ́rì ohun tó máa mú mi kò ní sẹ́ni tó máa sọ fún mi nígbà tí mo máa yíùn padà mo wá nílẹ̀ ní irọ́ ló pa ẹ ti gbé 20 million wá òun ló tún pè mí ìsìn sà òun ló tún pè mí o oníkíní ẹ̀ ló wà òun ló tún pè mí ìsìn tí mo court ó tún pè mí ìsìn ìyá Igwe ó pè mí ìsìn 09043201983
1983 lára àwọn. Don't forget about that. My brother. I have a sister too. Even two of them that working in the United Nations. They told me that there's nothing like a declaration of Yoruba nation in United Nations. And two, wait. Don't let me, because I'm using my credit to call you. Hold on a second, sir. Another thing is, America is a big country. You cannot start saying all this that the Yoruba nation has been granted. Multi-block way. Where it has not been granted. Everybody has got to, it's like my brother, there's nothing like that. Don't let us go far. You hear me? We are still working on it. There's nothing like a declaration. You hear me? We are still working on it. If you are Yoruba man, let us join together and work together as a team to achieve our goal. And our forefathers and our present ones say that they don't want war. We can go with peace. With dialogue. Just quickly, I'm okay with that. Let me quickly ask another one. Okay. Another thing was that there was a time that there is still another old man working same with Baba and Tunti. When he was being asked to write a letter to Canada for some funds for him to travel and all this kind of a thing. And I heard about the account being open. Why was the account closed and how was the money spent? I can't tell you that. Baba and the other guy. If I see you face to face, we can talk about the money. Yeah. But I can tell you that Baba, Professor Banji Akitoye did not collect any kobo from anybody. Even say, the account that you are talking about is not in Baba Akitoye hands. Every morning when the Baba reach Kutonu, Baba hand over our own account to the Professor Wale Adenina. You hear me? That. Well, I'm not talking about the one that was supposed to those people behind of that Uminera account, they are the ones that we can ask that question. Baba was not know anything about it. Even the Baba contribute on that Uminera account. It could be Baba's right. Why was the money disappeared then? Who told you that the money disappeared? That is what we call rumor. Who told you? They have used the money. And that is why I say that until we see the waiting. That is why I say that until we see those people behind of the account, those people who open the account, those people who manage the account, they are the ones that can tell us the truth. And majority of them, we have called them. They come on social media and they explain everything to all the Yorubas. So I'm not in charge of telling you this is how they spend the money, this is how they open account. Those people behind of the account that we explain how they spend the money, the way they open the account. But what they told us that when they open the account, Baba put money on it. Baba's wife put money on it. Baba put money. Everybody has put money in their account. Baba put money in their account. Yeah, everybody. Everybody puts money. So it's not, but with the conversation I'm having with you, it's like you are talking too much about Baba put money in their account. Baba. I'm telling you what I'm telling you that Baba, even the waiting. What I'm telling you that Baba self cannot explain how they spend the money. But those people behind of the account, they spend the money, they have come out and explain everything to all the Yorubas on social media. I never heard anything because I've been studying this thing. I've never heard anything. That is why. That is why. Without giving an
Only anointing. What do you say? I said the money was just spent without giving any account. To me, personally, because I've been following the trend for a long time now. Maybe. Nothing any account giving, or they spend money on so, they spend money on that. Maybe when they come out to explain how they spend the money, maybe you are not around or you are not on the social media. You are supposed to when they call. Your backup is indicate anyone that is carrying the truth. That is what I'm saying. You didn't. Maybe when they call Gani Alagbala and co, they came out and explained everything. Maybe you are not around. You hear me? That is those people behind of the Ominira for the first Ominira 2022 account. I'll call you back. I'm on another call. I'll call you back. Yes, sir. Ṣé ń gbọ́ ẹni tó lóun ò gbọ́ Yorùbá nìyẹn o ló ní hallelujah sá o. Ọ̀rọ̀ tó bá mi sọ lánàá nìyẹn ìgbà tó máa padà pè mí fóònù tí mo fi rìkọ́dù ó ti kú ó tún bẹ̀rẹ̀ no ó dàbí pé mo wà ní gbogbo owó tí àwọn dá tí àwọn ṣe kinní kan níbí kan ó dàbí pé àwa tá a wà ń lé nápa owó yẹ fún. So that is why mo fi support ni mo fi defend Baba Akintoye. That is why mo fi defend Olóyè Ìgbòho. Mo sọ to the extent pé ebi ò pọ̀ Ìgbòho, ebi ò pa Ìgbòho. Ebi ò pa Ìgbòho. Yorùbá ló tún lọ kó títí wọ́n bá ti Ìgbòho. Kò dẹ̀ regret it till today. Oh no. Don't say that. I did not connect any money for anybody. I work for my money. I said no. Yes, I know. Ibi tá parí ọ̀rọ̀ sí lánàá nìyẹn. Àbí bó ṣe tún pè mí lé ní o. Ẹ ṣé màámi brother mi wọ́n ní kí n sọ kókó lọ sí Kútọ́nù. Nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 09043201983 bá ìyá Igwe ló wà ńbẹ̀. Nọ́mbà tó fi ń tẹ́tì mi nìyẹn o. Ẹ̀yin ọmọ Yorùbá tó jẹ́ kí n tètè sá síta báyìí ọ̀rọ̀ Mohbad ó yẹ kó kọ́ wa lọ́gbọ́n wèrè ni wọ́n akẹ́gìsì ni wọ́n ò mọ̀ pé òbò ń ro ẹdìyẹ ló jẹ́ kí n jáde síta lóòótọ́ mi ò bẹ̀rù ẹ o ṣùgbọ́n mo kàn fẹ́ káwọn ènìyàn mọ̀ ni yes ẹ lè pósì nọ́mbà ẹ̀ yes ẹjẹ́ ń tẹ nọ́mbà ẹ̀ síta no bẹ̀yẹ̀ kọ́ ni ẹjẹ́ ń tẹ nọ́mbà ẹ̀ síta náà ọ̀daràn ní 09043201983 nọ́mbà náà nìyẹn ẹ bá mi pè pa àpèsọ́nù ní kẹ́ ẹ pé ọ̀tá Yorùbá ni ẹ má pè sáyé o àpèsọ́nù torí mi mọ̀ nǹkan tí mo rà ń gbà ẹ̀ yes èmi mọ̀ òtítọ́ mo dẹ̀ jẹ́ kí òtítọ́ kó sọ mí di òmìnira so kò lè mi ò mọ̀ rí ó fẹ́ kí n máa ẹbí ìgbà tẹ́nìyàn fẹ́ fi rọ́ wádìí òdodo lẹ́nu èèyàn ṣé mọ̀ pé nígbà tí Adéníran ti kó lọ́dọ̀ bàbá Akíntóyè majority of them wọn mọ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ bàbá Akíntóyè àtolóyè Ìgbòho mọ́ náà fi ń pè káàkiri ṣé mọ̀ pé ní ìjẹta nọ́mbà kan pè mí láti kàtà tí yẹ bẹ̀rẹ̀ sí ń ro ìpè lórí àwọn ọmọ ẹ̀ lérí aya ẹ̀ lérí fámílì ẹ̀ eléyìí náà wá ohun dọ́gbọ́n gbà tó rí pé mo ti ọgbọ́n yẹn mo sọ fún lẹ́ni pé please I don't have anything with you please mi ní kankan ṣe pẹ̀lú ẹ
oníṣèbí Yorùbá níṣe lájọ ń ṣe bí tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn until tèmi àti ẹ bá ríra face to face okay mention your name let me know your name ó ní ọmọ Yorùbá lòun ṣé ọmọ Yorùbá ní ẹ ò lórúkọ ó gbẹ́dọ̀ lórúkọ náà dá orúkọ ẹ tó bá dá orúkọ ẹ tó bá jẹ́ni tí mo mọ̀ ní mo lánàá yẹn mo ti request pé okay can we go to video call ó ní no direct call ló pè mí o direct èmi mo òtítọ́ olódodo bíbélì dẹ̀ sọ pé olódodo a máa láyà bí kìnìún ẹgbẹ̀rún yín ò tó bẹ́ẹ̀ àti Dúpẹ́ Onítìrí ìyá yín àti Ayọ̀ Brown àti Koinbi yín àti àjàkálẹ̀ àrùn yín àti ìjìnlẹ̀ yín ìyàlẹ́ máa jẹgbẹ̀ yìí torí òfò lómi ẹ̀fọ́ ṣe òfò lómi ẹ̀fọ́ ṣe ẹ bá mi pe nọ́mbà yẹn dáadáa o ẹ bá mi pè bọ́dà mi ló ti sí ṣọ́ọ̀bù ẹ pe nọ́mbà yẹn true caller gbé síta lórí kọ́là yẹn ìyá igwe wọ́n máa open ẹ̀ ní ìyá igwe ló gbé jáde síta 09043201983 ó sọ wípé ìsókè òun sì ń bá mi sọ lọ́wọ́ ẹ̀rọ torí mi mọ nǹkan tèmi àti ẹjọ́ fà òun sì ń bá mi sọ ní ọwọ́ ẹ̀rọ yẹn mi mọ túmọ̀ ẹ̀. You can call in sir ẹ lè pè wọlé ẹ jẹ́ kó jẹ́ lórí WhatsApp ó sì ń bá mi sọ lọ́wọ́ ẹ̀rọ mi ò mọ̀ rí èmi àti ẹ ò sọ̀rọ̀ rí olórí mi pé mo wà lára àwọn tó wà nílé tó agitate majority àwa tá a wà nílé yẹ a ti wà confused adẹ̀ ń ṣe àwa là ń ṣera wa ní àbẹ́yìn lẹ̀ ń ṣera yín Dúpẹ́ Onítìrí tó lóun ti declare tó lóun ti gba lẹ́tà lọ́wọ́ United Nations tí ò lè lọ sí United Nations tó wá gbé Fálétí jáde síta àgbà òpònú tó torí tó máa jẹ lẹ́ni tó gbàgbé ọ̀la tí ò fẹ́ fi ẹ̀yìn tó dára lẹ̀ di àwọn ọmọ ẹ̀ kàn máa ní kọ́mọ̀ jáde pé my name is Busayo Fálétí kàn máa ní Fálétí èwo ṣé kìí ṣe Fálétí tó dalẹ̀ Yorùbá. Hello. Hello, bàbá ìjẹ̀bú ṣeun. Yes, sir. Hello. Hello, madam. Àwa ti pè é, a ti gbé ṣépè. Okay. Àwa ti pè é, ó ti gbà a ti gbé ṣépè. Ọlọ́pàá yìí kì í ṣe Yíbò, Yorùbá gidi ni. Okay. Ẹ mọ̀, wọ́n rán ni, àwa ti gbé, a ti pè é, àìsí gbé ṣépè. Okay o. A ti falálẹ̀ ṣépè fún àtòwọn àti Dúpẹ́, alálẹ̀ àgbé gbogbo wọn mi. Ẹ fọkàn yín balẹ̀. Okay, sir. Ẹ ṣé bàbá mi. Hello, sir. Hello, bàbá mi. Bàbá Lẹ́gìdì. Ọkọ Dúpẹ́ Onítìrí. Hello. Ọkọ Dúpẹ́ Onítìrí, you are welcome. Serious. Ẹ wo ẹ lọ́pọ̀ yín balẹ̀. Mo ti pe nọ́mbà yẹn sí. Okay. Mo bá ẹ ó gbé epo sọ̀rọ̀. Mo pariwo ẹ̀ ló ẹ̀ ló kò sọ̀rọ̀. Pé wá sọ fún mo yẹ sọ fún pé ògùn ló máa pa nìyẹn. Bóyá pariwo éle ẹ̀kọ́ kọ́ ti fóònù. So ẹ má rí tí wọ́n lò ó. Ó fi dẹ́rù bá yín ẹ má rí tí wọ́n lò idiot ni wọ́n. Ẹ ṣé bàbá mi o. Ẹ gbọ́ bàbí wọ́n fi dẹ́rù bá yín ẹ má lò ó. Olùkọ́ ọjọ́ ni wọ́n fẹ́ máa dẹ́rù bá yín ẹ má dà o. Okay, sir. Ẹ ṣé bàbá mi. Ẹ ṣé ẹ má bá mi pé bó bá dẹ̀ ṣe ń jẹ yín ìpè ọ̀run ni ó máa jẹ́ sí torí ẹni tó bá ti ní ìran Yorùbá ò ní lọ tàbí tó dúró. Bàbá mi ó ṣe sáàpù yìí ó ṣe sáàpù kan fún wa ń gbà kan ó ní kò sí ẹni tí ò mọ tí ò dáa ó ní tọmọ bá mọ mú láyà ìyá ẹ̀ wọn á lọmọ ń pa ẹyin ni àwa gé ìyá ẹ̀ jẹ tí ìyá ẹ̀ bá gbà lẹ́nu tó wọ́n máa padà mọ mú yẹ kò ní gèjẹ mọ́ ó mọ̀ pé tó ń ṣe ò dáa wọ́n mọ̀ pé kò sí ọ̀nà lọ́dọ̀ Dúpẹ́ Onítìrí ìtìjú ni ò jẹ́ ká padà adẹ̀sí ń sọ fún wọn àyè sì wà nílé olùṣọ́ àgùntàn kẹ́ kúrò nínú igbó tẹ́ wà
don't threaten me again. Bí n bá dàgbà tó yìí, bí mo ṣe dàgbà tó yìí, tí n bá lè dánú rò. The number is now on. Okay. Tí n bá lè dánú rò. Bí mo ṣe dàgbà tó yìí, tí n bá lè decide, tí n bá sọ pé mi ò dá òtítọ́ àti òdodo mọ̀. A jẹ́ pé mi ò mọ̀ tí mò ń ṣe ni. Ẹ bá mi bi léèrè tó bá ti gbé call. Ẹ bá mi pé èló lówó tó dá sínú Yorùbá nation. Èló lówó tó dá sínú òmìnira account. Torí gbogbo wa la gbọ́ nígbà tán sọ̀rọ̀ nípa òmìnira account ńgbà yẹn lọ́hùn tí wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹnu ya gbogbo wa ní pé bí Dúpẹ́ Onítìrí ṣe ń sọ̀rọ̀ òmìnira account àṣẹ òun gan olówó ń bẹ̀. Èló ló dá sínú òmìnira account. Ameye tí àwọn Yorùbá nation mega rally tẹ́gbẹ́lẹ̀ bàbá Gani Alágbàlá àǹkó èló ní wèrè ẹ̀ tó torí òmìnira account tó ní bàbá must come out and explain how they spend the money. Èló ló dá àwọn ọmọ wèrè. Database over 8 million ọmọ Yorùbá ní Dúpẹ́ Onítìrí gbà. You waste our energy. Àwa lórí nígbà petition yẹn láì dálé iṣẹ́ lẹ̀ mo gba workers èmi náà ní 3 workers tán bá mi ń sáyìn ẹ̀ nígbà táwa bá jáde lọ lọ́wọ́ ọ̀sán tá lọ kọ́ alẹ́ tí orúkọ jọ tá lọ gborúkọ wá àwa kó bá ọmọ yọyá gbà mí àásùn láago 2 láago 3 òru pé wọ́n ti sọ fún wa pé tí petition bá ti pé 5 million kí Yorùbá máa jó máa yọ ni petition pé tó Dúpẹ́ Onítìrí ló ń fi dá agbára Yorùbá rú wò ni òun fi wo how seriousness we are. Ògùn ló bá pa Dúpẹ́ ò ní jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ó máa ráre kú ni torí ó tán àwọn bàbá arúgbó yẹn máa pè mí níbi kan bí aago ìjọ tí bàbá yẹn pè mí ó ní bàbá Ekiti aago mẹ́sàn-án alẹ́ ọ̀dọ̀ wọn orun òkun òun ló fi pè mí pé kí sẹ́ndì list tó bá wà available kí sẹ́ndì èso kò tètè máa fi ṣiṣẹ́ lọ bàbá 82 years. Àwọn arúgbó wọ́n dá ọrùn mọ́jú because they want freedom for their people. Dúpẹ́ Onítìrí ló ń fẹ́ fi dé seriousness wá wò ní. Ewu orí tí Dúpẹ́ Onítìrí parọ́ fún ó máa ja Dúpẹ́ Onítìrí. Níjọ́ tí ewu bá ti bẹ̀rẹ̀ sí jáde lórí Dúpẹ́ irun ẹ̀ ti yán tán lọ́wọ́ ọ̀dọ́kọ lọ́wọ́ àgbèrè inú tọ́lẹ̀tì ni inú mọ́tò ni inú latrine ni anywhere. Anybody can kick boss. Ó ti múnú ẹ̀fà tán ṣùgbọ́n mo mọ̀ bí ó ti wù kínú ẹ̀ ó yán tó ìwú máa jáde mẹ́ nígbà tí ìwú bá ti bẹ̀rẹ̀ sí jáde lórí Dúpẹ́ Onítìrí ó ti mọ̀ pé ẹ̀gún ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé òní yẹn ẹ̀gún dìkìlá rẹ́jẹ̀ tó ló ń dìkìlá òfó ní mo tún sọ lẹ́nìí kẹ́ẹ̀lọ́ kọ̀ sí wá òfó àtẹ̀yìn wèrè tí wọ́n sì ń lò kiri tójú yín ò tí ì sí tí ẹ̀ tí mọ̀ pé wọ́n bayé yín jẹ́ ni pé kò sí ayé lọ́dọ̀ Dúpẹ́ Onítìrí òfó ní Dúpẹ́ Onítìrí olóore kan tó fẹ́ ṣe ìran Yorùbá òfó ní ẹ wo body language ìjìnlẹ̀ ẹ mọ̀ pé irọ́ ni ìjìnlẹ̀ wà nínú bondage ọ̀tọ̀ ní kéèyàn máa sọ̀rọ̀ nínú ara kó ní àlàáfíà kó ní òmìnira nínú ọ̀rọ̀ kó ní àlàáfíà kó ní òmìnira méjèèjì kò sí lè tí ìjìnlẹ̀ nínú ẹ̀ ìjìnlẹ̀ ò ní òmìnira nínú ara kò ní òmìnira nínú ọ̀rọ̀ he was under bondage ẹ wo ìjìnlẹ̀ dáadáa ẹ mọ̀ pé tẹ́nìyàn bá ti ṣe tí ò tọ́ sọ́dọ̀ ẹni tí ò yẹ kó ṣe tí ò tọ́ sí a máa gbà òtítọ́ dànù lẹ́nu ẹnu onítọ̀ ni ẹni yẹn ló kù tí ó máa kọ̀ rẹ́ tí ó máa kọ̀ntú ayé ẹ̀ òun náà fi ń kọ̀ntú ìjìnlẹ̀ lánàá nígbà tí mo wo program ìjìnlẹ̀ mo wò ó pé ọmọkùnrin yìí ṣe ohun tí ọkàn ẹ̀ ò fẹ́ ṣùgbọ́n ó ti ṣe nǹkan kọ̀kọ̀ sí ọ́ndà wọn ó ti ṣe nǹkan kọ̀kọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lòdì sí ìran Yorùbá orílẹ̀-èdè wa máa dúró ẹ máa bá mi pe nọ́mbà yẹn o
tó ń tẹ́tì ara èmi kọ́ ló ń tẹ́tì 090 ìyá mi fún mi bélò ẹ káàbọ̀ 090 43 20 1983 ó ní tó máa sọ fún mi á sọ fún mi mi mọ ọkọ tó fẹ́ lò eléyìí tó sọ ń jọ àná ó láwọn ọmọ ibi tí mo wà lẹ́kìtì àwọn máa wá mi kàn mo dẹ̀ ní pé rìn farapamọ́ ṣùgbọ́n tẹ́ bá pé ogun wá mo mọ̀ pọ́ mọ́ Èkìtì ò ní jẹ́ kẹ́ ẹ lọ I trust them àgbà yẹn lẹ́ máa mọ true colour Èkìtì ìwọ tún wálé ní pé ohun tó máa jẹ́ kó yé mi á jẹ́ kó yé mi I will never support Dúpẹ́ Onítìrí èmi jẹ́ kan nínú àwọn tó máa gbé Dúpẹ́ Onítìrí ṣépè títí ẹ̀mí máa fi bọ́ lẹ́nu ẹ̀ torí pé Dúpẹ́ Onítìrí fẹ́ paná ògo ọjọ́ ọ̀la Yorùbá tẹ́bá ní ara ní àwọn ọmọ Yorùbá Dúpẹ́ Onítìrí wà lára àwọn tó ń fi ara ní ọmọ Yorùbá tó ló fẹ́ yẹ ìlérí Ọlọ́run dẹ̀ nígbà fún so gbogbo ẹ̀yin Kankos Osinwin family ẹ̀yin Adẹ́tẹ̀ family ẹ̀yin Mirage tẹ́rò pé ẹ̀yin nìkan lẹ́gbọ́n inú mi dẹ̀ dùn bẹ́ẹ̀ ṣe parọ́ ọ̀hún lẹ́ ń fi rọ́ já ara yín ẹ̀ ń fi rọ́ di ara yín ẹ̀ tún fi rọ́ tú ara yín Fálétí ò ṣe yín lóore o Fálétí kò ṣe yín lóore conference ibi tí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ yẹ wọ́n ti jẹ́ ká mọ̀ pé àti April last year náà ti ṣe conference yẹ tẹ́ bá dẹ̀ rí ẹ rí pé kò dárúkọ Yorùbá Nation NGO kan ní Fálétí bá lọ́bẹ̀ kì í sọ̀rọ̀ Yorùbá Nation kò gbé yẹ wọlé ni àṣírí yín ò ní bò àṣírí yín kò ní bò bí ẹ bá ti ń jáde làwọn máa pariwo yín síta pé àwọn ọmọ yìí ọ̀tá Yorùbá ni wọ́n o wọ́n fi rọ́ pé òtítọ́ ni Bíbélì sọ nínú ìwé Àìsáyà 5:20 nígbà tẹ́mi bá ti ka ibẹ̀ yẹ ẹ̀rù á bà mí màmá máa wò ṣé kò sẹ́ni tí mo ti parọ́ fún lénìí tí mo ti fi green pé yellow fún ó ní ègbé ní fún ẹni tó ń fi ìkorò pé adùn ègbé ní fún Dúpẹ́ Onítìrí torí pé ó fi ìkorò pé adùn fún ìran Yorùbá ègbé ní fún Ayọ̀ Brown torí pé ó fi ìkorò pé adùn fún ìran Yorùbá. Bàbá mi lẹ́kìtì. Mo jẹ́ntù. Bẹ́ẹ̀ ni mo fẹ́ dá sí tòde. Ó yá o ti wà live bàbá mi must be international. Ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí? À ń gbọ́ yín kétékété. Ok, ó dáa. Ṣé rí fídíò tí àwọn ìjìnlẹ̀ gbé jáde tí wọ́n sọ pé United Nations àti make research NGO kan NGO yẹn only representative ní US ọ̀dà ẹ̀ ní Fálétí wà ọ̀dẹ̀ ní head office wọn nílẹ̀ Yorùbá ní Ìbàdàn bẹ́ẹ̀ yẹn alẹ́ ni tó mọ NGO yẹn dáadáa so NGO yẹn ní Fálétí bá lọ ní last year ní around September àbí April. Even gan original video yẹn gan àti lẹ́ni tó fẹ́ bá wa gbé jáde báyìí ká máa gbé jáde full video òkó gùn jù bẹ́ẹ̀ yẹn lọ òkó lọ gébi tó fọ̀rọ̀ sí lábẹ́ ni. Hello. Gbogbo ìjẹ́ nìyẹn bàbá mi. Ẹ ṣé bàbá mi. Wọ́n wá gbogbo láti justify nǹkan tí wọ́n sọ. Ṣé tí United Nations bá pe Dúpẹ́ Onítìrí ta ló máa sáré dé bẹ́ẹ̀ tí ó bá ń ṣe òun tó máa fẹ́ fi gbùgbà pé ká òun wọ United Nations àṣírí wọn ti tú bàbá kọ́kọ́ ọlọ́pọ̀ ẹni tọ́kọ rẹ̀ bá jò ló tí ṣùgbọ́n máa tẹ̀lé wọn níbi tí ọ̀rọ̀ dé rọ̀lẹ́ ẹ ṣé bàbá mi ẹ ṣé. So Fálétí kò ràn yín lọ́wọ́ ó tú àṣírí yín ni ó tú àṣírí yín ọ̀daràn ni yín amukùnmẹ́kọ ni yín bí àṣírí àṣebí ṣe máa tú nìyẹn ẹ má gbàgbé mo ní Àìsáyà 5:20 ó ní ègbé ní fún ẹni tó bá ń fi ìkorò pé adùn mo wí pé Dúpẹ́ Onítìrí fi ìkorò pé adùn fún ìran Yorùbá ègbé ní fún
Ayọ̀ Brown fi ìkorò pé adùn fún ìran Yorùbá ègbé ní fún. Àjàkáyé fi adùn ó fi ìkorò pé adùn fún ìran Yorùbá ègbé ní fún. Àtolórí kò lọ títí ó fi ìkorò pé adùn fún ìran Yorùbá ègbé ní. Queen B tí wọ́n mọ òtítọ́ ó tún sọ ó tẹ̀síwájú tí ń pe ìmọ́lẹ̀ ní òkùnkùn tí ń pe òkùnkùn ní ìmọ́lẹ̀ ègbé ní fún gbogbo yín. Ìkúdí ìjìnlẹ̀ ègbé ní fún gbogbo yín. Ègbé ní fún gbogbo yín. Kí ló dé ẹ mọ̀nà ẹ fẹ́ máa kó àwọn ènìyàn sí ọ̀nà. Okay, since all this day that you are attacking Baba Akintoye and the followers, ìgbà wo lẹ́gbọ̀rọ̀ lọ́rùn bàbá kó àtàkì yín? No, oníṣẹ́ ò ní jẹ́ kíṣẹ́ òun ó bàjẹ́. Ẹ̀yin wá ẹ wá da lérú ni somebody tún lè ṣe somebody balẹ̀ jẹ́. Akintoye tún lè ṣe Dúpẹ́ Onítìrí balẹ̀ jẹ́. Sunday Igboho tún lè ṣe Àjàkáyé dàyérú. Akintoye tún lè ṣe Queen B ló báyé jẹ́. Sunday Igboho tún lè ṣe ìjìnlẹ̀ ló dàyérú. Somebody tún lè ṣe àwọn wà àṣírí. Ọlọ́run ti fi ọ̀rọ̀ Yorùbá nation ti fi rú yín lójú. Ọlọ́run fi September nígbà tí mo kọ́kọ́ gbọ́ kíní ìjìnlẹ̀ ní on the 12th the assembly that will start on the 12th. Àwọn dẹ̀ jẹ́ kó di mímọ̀ fún wa pé on the 18th ló máa ń bẹ̀rẹ̀. Second day on the 19th all the president wọ́n máa address Congress. Àṣírí yín ti tú. Ṣẹ́rí ó máa dá o ọ̀rẹ́ ṣòtítọ́ ká lè rí ìjà ẹgbẹ́. Ọ̀rẹ́ ṣòtítọ́ ká lè rí ìjà ẹgbẹ́ o. Olúwa ń bẹ lẹ́yìn aṣòdodo. Sẹ̀tẹ́bà ní ó ti gbàgbé wàláì tàlà ìsúnmọ́bí láìláṣílá wà. Ṣé mo pè dáadáa? Ẹjọ́ ẹ̀yin àfá olóṣùká ẹ mọ́ lè mẹ́ mọ́ fọlọ́pàá mímí náà o. Kí ẹ má jẹ́ ń lo gómìnà kí bàbá mi Fálànà bí ojú agbó ti dìde yìí kó pè mí pé hello ṣé bàbá Èkìtì nìyẹn mo fẹ́ rí ẹ ní ọ́fíìsì mi ní àárọ̀ ọ̀la tó jẹ́ pé bàbá tó ti fún mi ní confirmation tó ti fún mi ládírẹ́sì tàbí ó ti fún mi ní kíní wà láìtàláì alẹ́ ní máa gbéra kó lèkìtì alẹ́ yìí tí n bá dọ́fíìsì wọn pẹ̀lú akọgọ́ ni màá tún fi wọlé pé yẹ bàbá I have appointment with my daddy máa wọlé torí pé mo ti ní approval lọ́wọ́ ṣèbí Dúpẹ́ Onítìrí ló ti ní approval lọ́dọ̀ United Nations kí ló dé tí ò yọjú ibi tẹ́ ti máa mọ̀ rèé àwọn ọmọ tú àṣírí yín lójoojúmọ́ kò ní dáa fún yín ní ṣan tó dáa jẹ́. Àjàkáyé Amẹ́ríkà ló wà. Queen B Amẹ́ríkà ló wà. Kí lẹ ti porúkọ ẹ̀ Black Goat Amẹ́ríkà ló wà. Ayọ̀délé Adédoyin Amẹ́ríkà ló wà. Ọmọ orí kan fìlà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n Amẹ́ríkà ló wà. Ṣé ẹ̀ ń kà á ẹ wá fi Fálétí sí Amẹ́ríkà ló wà. Ó di 5 lẹ́ni ẹja wá gbà pé lóòótọ́ àti lódodo Onítìrí Amẹ́ríkà ló wà. Ó di 6 kí ló dé táwọn mẹ́fẹ̀ẹ̀fà kóra wọn jọ kán lọ sí United Nations níbi tó ti fún wọn ní ìwé kán dé wọnú United Nations yẹ kí ní táàgì tẹ̀ná máa ń gbé sọ́nù iṣẹ́ rí lọ́nù Fálétí ẹ lè rí ẹ̀yin ọmọ Yorùbá ẹjá padà lẹ́yìn irọ́ ẹ lè rí ayé kọ́ là ń gbé yìí ìyà là ń jẹ yìí irọ́ ò lè gbà wá kúrò nínú ìyà irọ́ ọmọ pakún ìyà wa ni irọ́ ọ̀nà pakún wa títí mo wo fídíò kan bíbá níbi tí fáyẹmí ti sọ wípé àwọn náà mọ̀ nígbà ayé Jonathan pé but they play politics káwọn ènìyàn lè kórìíra Jonathan
bó ṣe ń fi ayé wa play politics nìyẹn, irọ́ ni. Tẹ́ bá ti gbọ́ politics ní orílẹ̀-èdè burúkú tá a wà ìtọ́pẹ́ Nàìjíríà, irọ́ ni. Irọ́ ò lè fún wa ní òmìnira, irọ́ ò lè fún wa ní ìgbé ayé ìrọ̀rùn. Irọ́ ní Dúpẹ́ Onítìrí gbé tẹ́ embrace yẹn. Irọ́ ní Dúpẹ́ Onítìrí gbé tẹ́ pé màmá wọn mú à, ó dẹ̀ ń mú ayé yín bí ẹni mú ọsàn, ajùyín dànù. Irọ́ ní Dúpẹ́ Onítìrí gbé dání. Irọ́ ò lè fún wa lálàáfíà. Irọ́ ò lè gba ẹ̀tọ́ wa fún wa. Wọ́n ti tó kó fẹ́rẹ̀fẹ́rẹ̀. Dúpẹ́ Onítìrí ti gba orílẹ̀-èdè. Tí Dúpẹ́ Onítìrí bá gba orílẹ̀-èdè, ṣé ó yẹ kó jẹ́ pé ohun tí Bọ́lá Tinubu bá sọ làwọn ló máa fẹ́ ti wá? Wọ́n ti tún kó sí pé àwọn tó fẹ́ sọ epo di 900 naira. Ẹ jẹ́ tètè. Dúpẹ́ Onítìrí ti gbowó iṣẹ́ o. Ó ti gbowó iṣẹ́ lọ́wọ́ àwọn tó rán. Mo ní màmá kan pè mí, over 830 million naira ló fi parí iṣẹ́ pé kó dá gbogbo ìran Yorùbá rú. Ká má tẹ̀ èdè tí gbọ́n tó jẹ́ Yorùbá nation mọ́, ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún ní ilé tọ́lọ́run kọ́ kì í wó. Ìlú tọ́lọ́run ọba mi bá tẹ̀dó kò ní yóò dàrú. Ó ìrún Dúpẹ́ gan lójú pé how manage. Ọwọ́ kan tó ń wọnú OPC ló ń da OPC rú. Kí ló dé tó ń wò nílé dàrú? Torí pé ilé tọ́lọ́run kọ́ ni. So those people tẹ́sí ń pariwo lẹ́lẹ́yìn òmìnira 2022 kì í sí ti ń jí òmìnira. Ìnira ló wà lọ́wọ́ Dúpẹ́ Onítìrí. Ìnira, authentic ìnira, original ìnira, tẹ́gbọ́n mi, authentic one. Agánran ìnira gidi, ajá àbálẹ̀ ló wà lọ́wọ́ Dúpẹ́ Onítìrí. Omi ìnira yẹn ló dẹ̀ fẹ́ bù fún yín mú. Omi ìnira yẹn, irọ́ ò lè gbé wa débì kankan. Èmi lókè tí gbogbo yín tẹ́ lárí mọ́ gbò. Ẹ jẹ́ kí Yorùbá ó ṣe pàtàkì àti ìlú pé Yorùbá ó ṣe pẹ́sidẹ̀ntì ní Nàìjíríà. Àwádẹ́ ń sọ fún yín pé ohun tó ń bọ̀ yìí, iná ọjọ́ ọ̀la Yorùbá náà máa pa, náà fẹ́ pa. Mohbad is one of the iná ọjọ́ ọ̀la Yorùbá wọ́n ti pa ọ́. Nàìjíríà ló pa, ẹgbàgbé nípa Naira Marley, ẹgbàgbé nípa Sam Larry. The system of Nigeria ló pa. Tó bá jẹ́ pé àti kúrò nínú Nàìjíríà ṣe rẹ̀ pọ́ ọmọ yẹn máa kú ni, kò lè kú. Who caused it? Dúpẹ́ Onítìrí. Dúpẹ́ Onítìrí. That is why ṣẹ́rí United Nations yìí ó expose wọn, most especially ẹja tó dúpẹ́ lọ́wọ́ Fálétì pé bàbá Fálétì dìdìrín àgbà Fálétì ẹ mọ̀ ṣeun tẹ́ ẹ jáde síta tẹ́ ẹ po irọ́ papọ̀ tẹ́ ẹ gbé jáde. Oore ni Fálétì ṣe fún wa. Ó jẹ́ kí àṣírí wọn tú. Mo ní nígbà tí mo fi fídíò yẹn wọn ìyá mi Yorùbáwùyí tó wò ó ní bàbá Ekiti. Irọ́ funfun leléyìí kó o má pè ní irọ́ pupa. Bí bàbá yẹn ṣe jáde síta ó tún jẹ́ kárí àṣírí wọn ni pé these people have nothing. They have nothing. Ọ̀nà fi ń tẹ́tì káàkiri. Ọlọ́run máa mú wọn. Nọ́mbà yẹn rí lẹ́ẹ̀kan sí 090 43 20 1983 ló ń tẹ́tì mi látàná ló ti wà lẹ́nu ẹ̀. But tèmi ó sọ fún mi pé ohun tó máa jẹ́ kó yé mi á jẹ́ kó yé mi mímọ́ ọ̀nà tó fẹ́ gbà. Kán má wá kidnap mi bọ́ ṣe kidnap ta lọ lọ́run lọ sí Kwara State. Ṣé mọ̀ pé Ìbàdàn náà ti kidnap ta lọ lọ́run? Ó di wò tọmọ ọlọ́mọ máa lajú ó bára ẹ̀ láàrin àwọn ọ̀tá ní Ìlọrin. Bóyá òun náà fẹ́ wá kidnap mi ní o. Ìyá Igwe ló wà lórí nọ́mbà yẹn. Ó tẹ́tì mi pé mo wà lẹ́yìn bàbá Akíntóyè, mo wà lẹ́yìn Sunday Ìgbòho, mo ń dìfẹ́ǹdì wọn. And I told him iṣẹ́ ọwọ́ wọn ló jẹ́ ká máa dìfẹ́ǹdì wọn. Ó wá ní ẹni tó dúró fún òmìnira Yorùbá mo ń gbọ́ àgẹ́sẹ̀, mo wá ní kó fún mi ní evidence àti just only one point àṣeyọrí. Torí mo sọ fún pé subject mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ní Dúpẹ́ Onítìrí ti ṣe ní Yorùbá nation, òfo F9 failure. Kó fún mi ní àṣeyọrí kan tí Dúpẹ́ Onítìrí ti ṣe. Ṣé àwọn ọmọ tó kó lọ sámúlùdù
tẹ́yìn wà nínú agádá àwọn ọlọ́pàá lọ́wọ́ ni bí àwọn dẹ̀ ti kó wọn lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n náà ti kó wọn lọ ẹ̀wọ̀n náà ti ní ká máa jẹ́jọ́ ṣé àwọn tó mú nígbà occupy ṣé àṣeyọrí ni tẹ́mì àṣeyọrí ẹyọ kan tó yẹ kí ó yẹ kó mú ọmọ Yorùbá máa sátẹ̀lé dúpẹ́ onítìrí pé màmá rere màmá kẹ̀ kó lè sọ̀rọ̀ ó wá ní kí n sọ àṣeyọrí bàbá Akíntóyè mo ní tí n bá bẹ̀rẹ̀ ní kúrò ní bíbá yìí ṣé o gbọ́ nípa UNPO ní rálì tó polongo gbogbo lẹ̀ Yorùbá o gbọ́ ní o gbọ́ ìdè ti lọ Yorùbá Nation Radio TV o gbọ́ nípa ẹ̀ o gbọ́ nípa ìlànà ọmọ Oòduà rédíò o gbọ́ mo ní tẹlifíṣàn wa bọ̀ lọ́nà you never hear ló bá ní ìsókè ibi tó sọ pé okay what will make me U-turn ṣe bó ṣe bá mi sọ lẹ́rọ̀ ni mi mọ̀nà ilé tó máa bá mi sọ èmi ò mọ̀ rí ọ̀nà tó fẹ́ gbégbà mi ò mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run wà láàyè Ọlọ́run bẹ lẹ́yìn olódodo ó kàn dùn mí ní tó bá gbé ìgbésẹ̀ kí gbésẹ̀ àkọ́bí ẹ̀ ló máa fi di gbogbo ọmọ tó bá bí ọwọ́ ara ẹ̀ ló máa fi sí wọn wà wá ara rẹ̀ kó tó kú máa bẹ Ọlọ́run kó má fi kú tó rọrùn pa ẹ́ ò ní kú bọ̀rọ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa gbóná mọ́ àfi tó bá rìn lórí ilẹ̀ Yorùbá àfi tó bá jata tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dúró gẹ́gẹ́ bí ìdíwọ́ igi ìdènà nínú ìrìnàjò Yorùbá yìí òjò ìbínú Ọlọ́run máa rọ̀ lé yín lórí gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí bàbá tó sọ wípé òun ò ṣe òṣèlú party politics mọ́ òun ò fẹ́ bí ìran òun ṣe ń jìyà mọ́ ohun tó ń fẹ́ mójútó nìyẹn tẹ́ sọ bàbá oníbàbá di olè ọ̀sán gangan bàbá tó lórí ọ̀fẹ́ àti jalè at age of 44 years nígbà tí bàbá yẹn wà ní Senate tí bàbá sọ pé no orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ bàbá tí ò jalè at age of 44 years ló máa jẹ́ pé at age of 88 years lára máa jalè kiri ẹ̀yin ọmọ ìrankíran èlò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń dá owó kí ni àjò yẹ kó lè máa tẹ̀síwájú àbùdí ní tolóko àbùdí ní tọlọ́sà àpò ṣàṣàmùrà ò gbẹ́rí àpò yín ò ní gbẹ fúwó Ọlọ́run yóò mọ bùkún yín ẹ̀yin máa bi ara yín léèrè pé ta lẹ ṣoore fún ni ẹ̀ nímọ̀ pé ìrandíran yín lẹ ṣoore fún ẹ kí abira wa léèrè ohun tí ọmọ Adéyẹmọ ní ṣé Yorùbá Nation ti dá owó ẹ̀ Ìgbòho ìṣolóṣì multi-billionaire èlò ló wà nínú òmìnira account tó ní bàbá Akíntóyè àti Sunday Ìgbòho ó kó jẹ wọ́n lọ sí Canada wọ́n náà wọ́n lọ síbi kan èmi àti Lady K la pé ìlànà Canada wọ́n ní méjì ni wọ́n we call the two group torí wọ́n lọ́nà ọ̀nà wọn jì síra wọn náà fi ṣe mítì lọ́tọ̀ọ̀tọ̀ we call the two group ẹjọ́ agbọ́pọ̀ wọn ní bàbá Akíntóyè gba 30 million lọ́wọ́ yín wọ́n ní níbo láti gbọ́ adárúkọ wọ́n láwọn máa po ẹran tó kó mú evidence síta a tún lọ sọ́dọ̀ èkejì pé àwọn kẹ̀ ẹnu ta láti gbọ́ àwọn máa po nítò kó mú evidence síta ní ọmọ ìrankíran ọ̀dọ́ èmi a máa sọ ibi àgbàlẹ̀ tí ń bọ̀ kì í ṣe bí àgbàlẹ̀ ń lọ ẹ lè dàgbà ẹ rí bí kánsà bó ṣe fa irun ìyá yín gbogbo ojú tààrí ń gbà yẹn lọ́n tán kó tán lẹ̀ mára pósítà kiri kì í ṣe ọ̀ríjínà orújú Dúpẹ́ Onítìrí pancake ni wọ́n paná pítà ẹ̀ ní kó gbáde síta náṣọ́rà ẹ rí pé ẹ lè wọlé ẹ̀mí gbé èèyàn bá jẹ lọ́wọ́ á bí oúnjẹ yẹn á bí tí Dúpẹ́ Onítìrí bá jáde ní true color ẹ̀ kẹ́ máa jẹun lọ́wọ́ ẹ̀ẹ́bí kí Abíọ́lá tó kú ó ti fi gbogbo àlàáfíà ara ẹ̀ ó ti fi make money ẹ mọ̀ pé ẹni máa wá wàkúwà ẹni máa wá fàárí òfò ó ti rí òfò lọ́dọ̀ Abíọ́lá bábíọ́lá ṣe kú tó fẹ́ jogún kò rógún jẹ́ ogún yẹn ló bá fẹ́ gbà lọ́wọ́ àwọn dèdèrìn tó ní ká máa dáwọ́ $1 million
tán dá $1 million mú irọ́ ni Dúpẹ́ ń pa ẹ padà lẹ́yìn ẹ̀ kò fẹ́ ìran Yorùbá fún oore kò fẹ́ kí ìran Yorùbá ní àlàáfíà irọ́ ló ń pa ìran Yorùbá máa lálàáfíà a máa gba orílẹ̀-èdè wa gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ olólùfẹ́ pé ká gba orílẹ̀-èdè wa ká ní orílẹ̀-èdè wa Dúpẹ́ Onítìrí ò mọ̀nà irọ́ ló ń pa mo ṣe ní pé ẹ má ṣe gbára lé wọn ẹ má ṣe gbẹ́kẹ̀lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n àwọn ń da lérú ni wọ́n ń da lérú wọ́n ń balẹ̀ jẹ́ àwọn bàbá Akíntóyè àtolóyè Ìgbòho òòṣà àwọn ẹ máa flag ẹ ara yín lẹ́ ń ṣe ẹni bá mọ̀nà lẹ́jà tẹ̀lé olófo ni Dúpẹ́ Onítìrí olófo ni wọ́n ti ń bínú ológo ẹ gbọ́ ẹ mà ní bí ọmọ kẹrànmọ nílé ìwé kó gba F9 láti 1 to 9 kọ́ àwọn kan sì tún máa tẹ̀lé ẹ mọ̀ pé wèrè ní tẹ̀lé wèrè wọn. God bless you nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 090 43 20 1983 Koiki Media International you're welcome 090 43 20 1983 ló ń tẹ́tì mi tó nítorí pé àwọn pè mí ń dá wọn lóhùn mo tẹ̀ tí sọ wípé ìyìn bó lórí burúkú ṣe ẹ ṣe o ẹ bá mi pè àpèpá ní ẹ pé ẹ má pè lápèyé o ọ̀tá yìí ò ní san tó dáa jẹ.